Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà, a kú ìfẹ́ ọmọ ènìyàn ṣe, àní ṣe lásán. Ojú kì í tìná alẹ́, ojú ò ní tì wá pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ̀wọ̀n já ẹ̀wọ̀n so, ẹ̀rànṣẹ́ wọn ìwọ̀n ìwọlẹ̀ ló dífá fún Ọ̀rúnmìlà. Wọ́n ní baba ọ̀daràn láàfin, ó lóun ó tàn. Wọ́n ní kí ni ó fi tàn, ó lóun ó fowó tàn. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ẹ ní fowó tán náà o. Ẹ̀wọ̀n já ẹ̀wọ̀n so, ẹ̀rànṣẹ́ wọn ìwọ̀n ìwọlẹ̀. A dífá fún Ọ̀rúnmìlà. Wọ́n ní baba ọ̀daràn láàfin, ó lóun ó tàn. Wọ́n ní kí ni ó fi tàn, ó lóun ó fọmọ tàn. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ẹ ní fọmọ tán ràn o. Ẹ̀wọ̀n já ẹ̀wọ̀n so, ẹ̀rànṣẹ́ wọn ìwọ̀n ìwọlẹ̀. A dífá fún Ọ̀rúnmìlà. Wọ́n ní baba ọ̀daràn láàfin, ó lóun ó tàn. Wọ́n ní kí ni ó tàn, kí ni ó fi tàn, ó ní gbogbo ohun tóun ní lòun ó fi tàn. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ fídíò yìí tẹ́ ń wò, ẹ ní fi gbogbo ohun tẹ́ ẹ ní, ẹ ní fi tán ràn pẹ̀lú àṣẹ Ọlọ́run. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì, Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Erin kọjá gbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá mórí nǹkan fìrí, bá a bá rìnrìn, ẹ jẹ́ ká sọ pa rìnrìn. Ògúnnágbòǹgbò ni Dr. Ọlálékan Sàlámì, tí ń dátọ́ lẹ́nu ìgbín, kì í sọ̀rọ̀ pé tílé bá dá. Ọkùnrin ni Dr. Lékan Sàlámì láwùjọ àwọn ọmọ Yorùbá. Ẹni tí ó mọ̀ ni ó mọ̀. Ẹni tó sọ mí nù, ó sọ̀yàn nù. Ẹni tó rí mi re, èèyàn gidi lórí ye. Kò wá ń ṣe mímọ̀ ṣe tèmi náà bó ṣe wu Ọlọ́run kò ṣe náà nìyẹn. Ọlọ́run ló gbógo Gbàdàmọ́sí, ló gbé fún Sàlámì, èmi náà sì ń dúpẹ́ fún ọba Ọlọ́run. Ihun tèmi máa ń ṣe òun náà ni pé máa sọ̀rọ̀ lórí social media wípé àwọn ọmọ Yorùbá, ẹ má jẹ́ ká sọ àṣà tiwantiwa tàkísà ń ta àtàn. Ihun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí báyìí òun náà ni ògùn ìbílẹ̀ kan tí àwọn baba ńlá wa tán máa ń lò ní ayé àtijọ́ nígbà tí gbogbo nǹkan tó bá dàrú, pàápàá jùlọ tí òwú aláǹtakùn tó bá ń kọ́ni lójú. Àsìkò kan wà nílẹ̀ Yorùbá tí òwú aláǹtakùn tó bá ń kọ́ni lójú tó ń rènì dáadáa. Àwọn nǹkan kan máa ń rènì láwùjọ àwa Yorùbá. Ìgbà kan ni kán máa bọ orí ló ń rènì. Bọ́ jẹ́ èèyàn òòtà tó bá sọ, wọn ni kó lọ bọ orí. Bí ìgògún ni lẹ́sẹ̀, wọn ni kó lọ bọ orí. Nǹkan tó máa ń kó bá àṣà Yorùbá òun náà ni pé àwọn èèyàn máa ń rí ọ̀rọ̀ ògùn ìbílẹ̀ bí nǹkan tí ò ní kíkọ́nú, tó ṣe pé àsìkò tó bá wùyàn lèèyàn lè gbé gbá ẹ̀. Ìpè èmi náà ti di oníṣègùn. Èyí ló máa wá ń fà á tó fi jẹ́ pé oníjìbìtì kì í wọ́n láwùjọ irú ìwà báyìí. Ìgbà tó bá dẹ̀ ti jẹ́ pé àwọn oníjìbìtì yẹn náà pọ̀ jù, èèyàn tí wọ́n bá ríran sí, ẹni tán bá ti sọ fún, táwọn oníjìbìtì bíi 10 tán bá sọ fún, tó bá pàdé olóòótọ́ kan tó bá sọ fún pé èmi ò rí nǹkan bẹ́ẹ̀, á lólóòótọ́ yẹn ni ò mọṣẹ́, nítorí pé ọ̀rọ̀ yẹn mo ti gbọ́ ní àìmọye bí mo ti gbọ́. Ìwọ bàbá, ìwọ ìyá tó ń gbọ́ mi, o gbọ́rọ̀ kan níbi 10 kò sọ pé òótọ́ ni o. Àwọn oníjìbìtì wọ́n máa ń mọra wọn, wọ́n ní connection. Bọ́ọ̀dẹ̀ mọra wọn náà, ọwọ́ máa ń kan wọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà. Bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n máa ń kọ́ra wọn lọ́gbọ́n pé èwo ni ẹ tún fi ń jẹun lọ́dọ̀ tí yín sìn. Tó bá ti sọ pé kán bọ orí lòun fi ń jẹun, ní tẹ́ máa gbọ́ kiri nìyẹn. Lọ bọ orí, lọ bọ orí. Ó dá kéèyàn bọ orí, kì í ṣe pé a sọ pé kéèyàn má bọ orí. Ṣùgbọ́n à ń sọ̀rọ̀ ẹni tí ò ní nǹkan kan, tí ò rí nǹkan kan tó kàn máa sọ ọ̀rọ̀ fún yàn. Àsìkò kan wà, nǹkan tó ń rènì ni pé ilé yín tẹ̀ ń gbé yẹn, ilé yẹn ò dá. Àìmọye èèyàn ló ti fi kíní ìjẹun nínú àwọn landlord. Torí gbogbo tenant tó bá wá, wọn ní ilé ò dá, akẹ́rù lọ, àwọn èèyàn á tún gba ẹlòmíì ti sin landlord, ó tiẹ̀ ti wá sú òun náà. My brother, my sister, kò sí ilé kankan tó dá, ìwọ ni kó mójútó ara ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ilé tán máa ń sọ fún wa pé ilé yẹn ò dá, kúrò ńbẹ̀. Àtìgbà tó ti wá ń kúrò ní gbogbo ilé tán sọ pé kò dá, ṣó ti wá make ẹ̀. Ìwọ ni kó mójútó ra ẹ̀. Ṣé rí nǹkan kan ló fọ́nì nínú ògùn ìbílẹ̀. Tó bá ti gba gbogbo ọ̀rọ̀ mi, ọ̀rọ̀ eléyìí mo dání sọ́wọ́ kan. Ihun tó fọ́nì nínú ògùn ìbílẹ̀ ni pé ibi tẹ bá expect kọ́lẹ̀ ti máa bá. Ẹ lè rí bàbá kan, kódà ó lè jẹ́ olóyè ni. Pé olóyè bá a ṣẹ́gun ní, ó lè má lògùn kankan tó ń jẹ́. Tó yẹ pé àwọn èyí tó mọ̀ gan, bó ṣe gan kò ní jẹ́, nítorí bóyá ìwà burúkú kan àbí nǹkan kan tó ń ṣẹlẹ̀ sí táwa ò mọ̀. Ṣùgbọ́n oyè yẹn wá làwọn èèyàn máa lọ kówó fún. Wọ́n ní kódà olúwo ni, kódà ó ní bá a ṣẹ́gun lú yẹn, kódà ó ní ẹyẹ tànra yín. Ọlọ́run fúnra rẹ̀ ló mọ bó ṣe ń tò. Ibi tọ́lọ́run bá tò sí, ibẹ̀ ló wà. Ó lè jẹ́ alákọ̀wé tí ò ti ráyé ògùn gan, òun ni Ọlọ́run máa wá bless ẹ̀ pé ó yá wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ nínú ewé àtegbò mo gbélé ẹ lọ́wọ́.
àwọn èèyàn máa fojú parẹ́ pé alákọ̀wé lélẹ́yìí kí lélẹ́yìí mọ̀, ògúnnúwé làwọn eléyìí mọ̀. Irú ẹni bẹ́ẹ̀ ó lè jẹ́ orí social media ló ti máa mọ̀. Ìwà máa ronú pé tó bá ń ṣiṣẹ́ ní ṣóun náà máa wá sọ. Ó ò ní ronú pé ẹgbà tí ò ṣiṣẹ́ tó ń sọ yẹn kí ni géènì tiẹ̀. Ó fowó tiẹ̀ ra dátà, ó dẹ̀ mọ̀ pé kò ní ṣiṣẹ́, ó dẹ̀ ń sọ fún wọn. Ó yẹ kó túrò pẹ̀ẹ̀mejì pé kí wá ní géènì tiẹ̀. Dájúdájú ó ṣeé ṣe kó ṣiṣẹ́, òun ló mọ ìdí tó fi ń sọ fún wa. Tó bá dẹ̀ farabalẹ̀ náà ó máa mọ̀ ìdí tẹ́niyẹn fi ń sọ, kò kàn mí ló kàn lè ṣe. So ohun tí mo fẹ́ kọ́ wa òun náà ni ogun awẹ́bí dànù. Tí aláǹtakùn tó bá ń kọ́ni lójú, ogun yìí máa ń ṣiṣẹ́ dáadáa. Aláǹtakùn tó jẹ́ spiritual ni mò ń sọ o, kì í ṣe ilé tí kò ní ìmọ́tótó tẹ́ ẹ̀ ṣe environmental bẹ̀. Ẹ wá ló wo aláǹtakùn ó ń kọ́ yín lójú. Báwo ni ò ṣe ní kọ́ yín lójú? Ṣùgbọ́n à ń sọ ẹni tó ń rìn títì tó wo aláǹtakùn kọ́ lójú, ìjó yẹ kó kọ́yàn lójú ní títì. Ibi tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbá ń sìn, ìjọ yẹ ká òwú aláǹtakùn kó tún kọ́ni lójú ń bẹ̀. Ẹ̀rú àwọn yẹn òun là ń sọ. Tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ẹ jẹ́ ká wá ewé kan tó máa ń pè ní ewé ẹyin olóbe. Àwọn míì máa pè ní olóbìsowó, àwọn míì máa pè ní ewé tẹ̀yìnso. Ewé yìí ẹ jẹ́ kó jẹ́ tútù, á wá gún mọ́ṣẹ. Tá bá gún mọ́ṣẹ, ẹ jẹ́ ká pín ọṣẹ yẹn, ká pín sí ọ̀nà mẹ́ta. Ọ̀nà kan nínú ọṣẹ yẹn á fi wẹ̀ lálẹ́ ọjọ́ kan. Ọ̀nà kejì á fi wẹ̀ ní alẹ́ ọjọ́ kejì. Ìkẹta á fi wẹ̀ ní alẹ́ ọjọ́ kẹta. Ṣùgbọ́n omi tá máa fi wẹ̀ ọṣẹ náà, á wá ewé ewúro àti ewé làpálàpá funfun, á gbó sínú ẹ̀. Omi yẹn la máa fi wẹ̀ ọṣẹ yẹn fún ọjọ́ mẹ́ta. Kò nídìí pé à ń fi epo para. Ká ṣàkàn wẹ̀ ní time tó bá jẹ́ pé a ti mọ̀ pé a lọ́bì kankan mọ́, a fẹ́ lọ sùn. Ìwọ dánwò kó wá wò bóyá Dr. Lekan Salami onírọ́ ni àbó lóòótọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan èèyàn ò ní ṣe ní ọjọ́ mẹ́ta yẹn kí òwú aláǹtakùn tó ń kọ́ni lójú kó tó stop. Àpẹẹrẹ pé òwú aláǹtakùn kọ́ni lójú, ẹlòmíì tó bá yọ ìgbálẹ̀ báyìí a máa lé aláǹtakùn kiri ni. Tẹ́ bá bí pé kí ló dé, a ní wọn ẹ̀mí burúkú ni wọ́n, òun ò gbọdọ̀ kọ́yàn lójú. Ìyá wọ́n ń tàn ẹ́ ni o. Pásítọ̀ tó bá sọ fún ẹ, ó ń tàn ẹ́ ni. Àfáà tó bá sọ bẹ́ẹ̀ fún ẹ, ó ń tàn ẹ́ ni. Anybody tó bá sọ fún ẹ kò bá jẹ́ oníṣègùn ìbílẹ̀ náà, ó ń tàn ẹ́ ni o. Kò sí nǹkan kan tó ṣe spider. Aláǹtakùn ó ń ṣe ayé ti ẹ̀ ni. Ṣẹ́rẹ́ tó máa ń kọ́yàn lójú yẹn, àpẹẹrẹ ni wípé ọwọ́ wà lára èèyàn, kì í ṣe spider ní problem. Kódà tó bá tún kọ́yàn lójú, ó tún pè ẹ́ ṣàkíyèsí ni pé kó lè mọ̀ pé ọwọ́ wà lára ẹ̀. So ẹ yé pa spider kiri, spider ò ní kankan ṣe. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí fún ẹni tí ò bá mọ̀ mí, orúkọ mi ni Dr. Ọlálékan Salami, Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Ọ̀yọ́ ni mí, Ọ̀yọ́ nìran mi. Èmi ni Ọlọ́run fi ṣe president fún ẹgbẹ́ Association of Africa Tradition and Culture. Ìwọ tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ tí mo dárúkọ yìí, àyè wà láti darapọ̀. Ìyẹn tá máa ń ṣe ń bẹ̀ òun náà ni pé kí ni ìwọ mọ̀ nípa ògùn ìbílẹ̀ sọ nínú ẹgbẹ́, kí ni ìwọ náà mọ̀ nípa ògùn ìbílẹ̀ sọ nínú ẹgbẹ́. Àwa tá wà ń bẹ̀ á ju 200 lọ. So in tí ìwọ bá mọ̀, tẹ́lòmíì náà mọ̀ tó bá fi gbogbo ẹ̀kúnra wọn, ìwọ tó mọ̀ nǹkan ẹyọ kan tẹ́lẹ̀ wá padà dẹni tó mọ̀ nǹkan 200. Láti lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà àti registration àti ID card, torí pé ẹgbẹ́ ta register lọ́dọ̀ ìjọba ni 5,000 naira ni. Fún account number tẹ́ máa sanwó náà sí, ẹ kàn sí mi lórí WhatsApp number mi 08028565188. Ibikíbi tó bá wà kò ní ṣe pẹ̀lú ẹgbẹ́ yìí. Gbogbo ibi tí WhatsApp bá ti dé, àtọkùnrin ni o, àtobìnrin ni o, àtọmọ̀pọ̀ ògùn ìbílẹ̀ ni o, àti òmọ̀ kankan nípa ẹ̀ ni o, o lè darapọ̀ kí wọ́n náà padà di ọ̀jọ̀gbọ́n nínú ògùn ìbílẹ̀. Àwọn ìṣòro kan wà kò yẹ ká ẹ̀ṣẹ̀ máa sáré kiri ká tó solve. Irú bóyá ó rẹ ọmọ, jẹ̀dí ń ṣe ọmọ, typhoid ń ṣe ọmọ, ẹ̀yìn ń dun ọmọ, jẹ̀dí ń ṣàgbàlagbà. Gbogbo àwọn nǹkan báyìí ìwọ inú ọmọ kò ń ṣe tó yẹ ká ṣẹ̀ṣẹ̀ máa sáré kiri ká tó lè tọ́jú ìta ń ṣe nínú ẹgbẹ́ yẹn gangan náà nìyẹn. Ẹn tọ́jẹ̀ ò yá kò dìgbà tó bá ń sáré káàkiri. Á sọ ohun tó lè ṣe fún, ó yá ìwọ náà mú nǹkan báyìí, fi kún nǹkan báyìí. Gbàtẹ́mi ìlú báyìí ló ṣe rí, ó yá ìwọ náà ó lò. Ìta ń ṣe nínú ẹgbẹ́ náà nìyẹn. Kò wá síbi téèyàn wà tí ò ti lè darapọ̀. Kì í ṣe ẹgbẹ́ Nàìjíríà nìkan. A ní ọmọ ẹgbẹ́ ní gbogbo country, ní gbogbo continent káàkiri. Àbọ̀ mi rèé o.